Gbogbo èèyàn tó bá lọ́wọ́ sí ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí, tó lọ́wọ́ sí ọ̀rọ̀ ìpanisayọ̀, tó lọ́wọ́ sí ọ̀rọ̀ ìfẹ̀míṣòfò, ní agbára Ọlọ́run, ní agbára Olódùmarè, lágbára Olódùmarè wọ́n á wálẹ̀ ni. Bí wọ́n bá ṣe ga tó láyé náà ni wọ́n ṣe máa padà wálẹ̀. Torí pé bí a ṣe ń fà á sókè làwọn kan ń fà á sílẹ̀ nínú ìjọba, láàrin ìlú. Àwọn alábọ̀dé wà nínú ìran wa nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe wà káàkiri. Bí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ, bí wọ́n ṣe ń sáré kó dáa, èmi ò sọ lọ́nà bòmí o, ṣùgbọ́n lọ́nà ìgbésùnmí àti ìfẹ̀míṣòfò tí wọ́n dẹ̀ ń tọwọ́ bọwọ́ fẹsẹ̀ bọsẹ̀ pẹ̀lú àwọn ìlú tí wọ́n lè ràn wá lọ́wọ́, ṣùgbọ́n tí àwọn northern leaders kan àti àwọn ọmọ àlè kan nílẹ̀ wa ń bí tí wọn ò fẹ́ kó yọrí. Ara àwọn ọmọ àlè tó wà nílẹ̀ wa làwọn ọba kan tí wọ́n kó Fúlàní sáàfin tàbí sínú ìlú lásìkò tí ọmọ Yorùbá ń pariwo pé a fẹ́ Fúlàní nílẹ̀ wa, kí wọ́n máa lọ, aburú tí wọ́n ṣe wá ti tó. Àwọn ọmọ àlè kan wà ń bí náà tí wọ́n sá sábẹ́ ẹ̀sìn tó ti ń cast níbi tí wọn ò ti ṣe bó ṣe yẹ kán ṣe. Ẹ̀sìn tí àwọn ẹni tí wọ́n gbọ́kànlé, tí wọ́n rò pé àwọn ni wọ́n mọ ẹ̀sìn ju àwọn lọ, tí wọ́n ti ń fi ìpanisayọ̀ tí wọ́n ti fi ń ṣayé. Ẹ̀sìn tí àwọn èèyàn ti ń lajú sí pé kì wá ṣẹ̀sìn yẹn ni ò dáa o. Torí pé mo máa ń sọ àwọn tó ń ṣe ẹ̀sìn ní kẹ́ ẹ jẹ́ ká bá wí. Gbogbo ẹ̀sìn pátá ló yẹ kó má láàfíà wá, ṣùgbọ́n àwọn tó ń ṣe ẹ̀sìn tí wọ́n pera wọn ní olórí ni wọ́n nígbàgbọ́ nínú pé àlàáfíà ò lè ìjọba, ní wọ́n fi ń hùwà kólekóle, ní wọ́n fi dá alákatakítí. Gbogbo ẹni náà lọ́nà kan tàbí kejì tó bá lọ́wọ́ nínú ìfẹ̀míṣòfò, bí wọ́n ṣe tó ni wọ́n ṣe wálẹ̀, wọ́n sì ṣẹlẹ́yàkù ni. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá níkànnì Jugba Master. Ṣe rí bitter truth, àmọ́ ilé adẹ̀sòro ṣe, adẹ̀sòro sọ. Ṣùgbọ́n ẹ jẹ́ á gbìyànjú tiwa ńgbà tá a wà lókè ìpẹ̀, ká lè wí nípa tiwa pé a ṣe wọ̀n tá a lè ṣe. Iṣẹ́ t'Olúwa gbé lé oníkálukú lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Iṣẹ́ t'Ọlọ́run rán ààrẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu kí wọ́n wá ṣe, Ọlọ́run á jẹ́ kí wọ́n lè jẹ́. Torí wáì tó jẹ́ àsìkò yìí ni wọ́n di ààrẹ orílẹ̀-èdè, nígbà tí àkókò ti yẹ kó tó yẹ kó oníkálukú gbọ́mọ̀ yẹ gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ nínú ìtàn. Ọlọ́run pèsè wọn sílẹ̀ fún ohun rere, ṣùgbọ́n ọ̀tọ̀ ni k'Ọlọ́run fẹ́ lò yẹn o, ọ̀tọ̀ ni kéèyàn fi àyè sílẹ̀ f'Ọlọ́run láti lò ó. Àwọn aráabí tí wọ́n ń pè ní Fúlàní, àbàrà wọn jẹ́ àsìbá ẹ̀yà kankan jẹ́, ìtó hàn káàkiri àgbálá ayé ni, táwọn ará òkè òkun mọ̀ ni, tí wọ́n ń wọnú igbó onígbó lọ káàkiri. Ìbéèrè wa ni pé ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mà, kí ni wọ́n ń wá nínú igbó onígbó tí kì bá ṣe pé wọ́n ní àjẹ́ńdà? Kí làjẹ́ńdà tí wọ́n lè ní tí wọ́n fi lọ sẹ́tù sínú igbó onígbó? Kò kọjá pé wọ́n fẹ́ gbalẹ̀ inú igbó yẹn, kán wá gbabẹ̀ lọ gba ìlú tán pátápátá. Wọ́n ń pera wọn ní o. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ọ̀rọ̀ tá à ń sọ yìí, tá à bá ní ṣe, tá à ní, ẹ má jẹ́ ń lo àbòsí, torí mo ti dáko ààrẹ kọ́mọ́dà yẹn pé ààrẹ lèèyàn ń bá wí. Tá à bá ní figbá kan bọ̀ kan nínú, ó ṣeé ṣe kẹ́yìn náà mọ̀ wípé wọ́n fẹ́ gbanú igbó wọnú ìlú bí wọ́n ṣe nílùú Ìlọrin ni. Ọmọ Yorùbá, bàbá wa Ògúndé kọ Yorùbá ronú ó di wàhálà sí wọn lọ́rùn. Ọ̀rọ̀ náà la wá ń padà múlò ní ìsìn pé Yorùbá ẹ ronú, níbo lágbára àwọn baba ńlá wa wà.
tí wọ́n fi ń jagun ṣẹ́gun. Àwọn bàbá Tàfà tẹ́ jagun Àgbẹ̀kọ̀yà níbo lágbára wọn wà? Torí àwọn ará bí tí wọ́n ń travel káàkiri láì ní ibi tí wọ́n ń lọ, no destination. Wọ́n ń travel wọnú igbó ibi tí wọ́n bá ti dé. Torí àwọn ti kó àwọn nǹkan ìjà ogun dání already. Ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn togun-togun làwọn ń rìn o. Àwọn ti pe Ògún tí wọ́n ti pè ní ẹbọ, wọ́n ti pè lóòṣà, wọ́n ti fi ẹ̀sìn gbà lọ́wọ́ yín. Ẹ̀sìn yẹn náà ní tó fi ń kàváàsì yín, ní fi ń wọnú bírèènì yín. Ṣùgbọ́n àwọn togun-togun ṣẹ́rí wọ́n ní tí ẹ bá béèrè ògùn kan tí ẹ bá júwe ògùn kan fún Fúlàní á ní ṣó ṣe ẹ rí. Ẹni tó lóògùn tó Fúlàní lásìkò yìí kò wọ́pọ̀, torí wọ́n ti fi ẹ̀tàn gba gbogbo tọ̀dọ̀ ti yín, wọ́n ti gbà á mọ́ra, wọ́n ti pè lóko kókọ fún yín. Gbogbo nǹkan tí èèyàn bá gbọ́kànlé láyé, ọ̀nà tí èèyàn bá gbà ló ṣe pàtàkì. Àwọn tí wọ́n ń travel wọnú igbó tí wọ́n ń sunú igbó, number one, yàtọ̀ fún pé wọ́n jẹ́ alárìnkiri, wọn nílùú wọn nílẹ̀, ṣùgbọ́n wọ́n ti kà wọ́n kún ọmọ Nàìjíríà. Wọ́n ti fi ọgbọ́n àti ète gba ilẹ̀ Haúsá, wọ́n ti sọ wọ́n di Haúsá Fúlàní. Ṣé Yorùbá Fúlàní la fẹ́ sọ tiwa ni àbí Ìgbò Fúlàní tí wọ́n fẹ́ fagídí gbalẹ̀ wa? Wọ́n ń dorílẹ̀-èdè Nàìjíríà láàmú. Kò sí ìran míì tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú bí ìran Fúlàní. Torí wọ́n nígbàgbọ́ nínú born to rule. Wọ́n sì nígbàgbọ́ nínú ara wọn pé àwọn làwọn lórílẹ̀-èdè yìí, gẹ́gẹ́ bí ìtàn tí Usman Dan Fodio tí wọ́n ló ti pa fún wọn. Àwọn northern leaders, àwọn elders wọn, kì í ṣe pé wọn ò mọ nǹkan tó ń lọ. Wọ́n wà lẹ́yìn àwọn ọmọ wọn bíi kéè. Àwa la lè wà lẹ́yìn àwọn ọmọ tiwa tí à ń jẹ wọ́n lábẹ́ òfin. Àwọn ìgbà kan fọwọ́ kan ọmọ wọn. Gọ́vnọ̀ Katsina dá 70 bandit tó pákéjì ọkọ̀ wọn tó pè bandit torí wọn ò tí ì lọ court kan confirm wọn as terrorist. Ó dá wọn padà sí gbòòrò. Ṣé ẹ rò pé Katsina wọn padà dúró sí? Ilẹ̀ Yorùbá ní ń bọ̀. Àwọn tó wá ń wọnú igbó lọ yìí, tí wọ́n ń sunú igbó yìí, wọ́n fẹ́ fagídí di guard, forest guard. Irú ètò ẹ̀ ṣe ní ṣe Plateau, táwọn ọmọ Plateau yarí pé ẹ lè bá wa sọnù igbó wa, ẹ kì í ṣọmọ indigenous, ẹ kì í ṣọmọ onílùú. Wọ́n dẹ̀ sọ pé ọmọ onílùú làwọn. Ṣé ẹ rí pé oníjàngbọ̀n làwọn ará bí? Oníwàhálà ni wọ́n. Ṣọmọ Yorùbá lè lọ ilẹ̀ Haúsá kọ́ lọ́mọ onílùú lòun kó mọ̀ ṣe bó ṣe fẹ́ báwọn ará bí ṣe ń ṣe. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ò tí ì lójútùú o. Yàtọ̀ fún pé à ń gbọ́ pé Trump ó ti kó nǹkan ìjà ogun wá fáwọn ọmọ Nàìjíríà ń bí. Yàtọ̀ fún yẹn o, kò sí nǹkan mi o. Are we the same? Ṣé nǹkan kan náà ni wá? Ẹ jọ̀ọ́ ẹ convince mi pé nǹkan kan náà ni wá. Ẹ convince mi wípé wọn ní agenda láti gba orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Ẹ convince mi. Ọmọ Yorùbá, ṣé bí wọ́n ṣe ń wọlé sí wa lára ní ẹ láǹfààní àti wọlé sí ilẹ̀ Ìgbò lára bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ń jẹ lọ bẹ́ẹ̀? Wọ́n lé Sunday Igboho sẹ́yìn odi. Sọ pé òun nìkan ló lè ṣe. Àwọn tó lè ṣe dà sí wọn yọjú. Báwo ló ṣe fẹ́ possible fún ìran kan láti máa force ara ẹ̀ sórí ìran kejì léyìí táwọn Fúlàní ń ṣe? Ó ti possible lọ́dọ̀ wọn. Wọ́n ti ibikíbi Fúlàní abílẹ̀ rẹ̀ pé sílẹ̀ bàbá ẹni bí àwọn jọ ní Nàìjíríà ni. Bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gbogbo àwọn tí wọ́n kó rọra lénìí tí wọ́n bá jẹ́ Haúsá Fúlàní, wọn kàn ní choice nítorí pé wọ́n Nàìjíríà. Kò yẹ kán túra lẹ̀ fún wọn o. Gbogbo àjẹ́ńdà yìí tí wọ́n bá ń pretend bíi pé àwọn wà lẹ́yìn wọn, irọ́ ni. Iṣẹ́ tí wọ́n rán wọn máa jẹ. Wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n bá dẹ̀ fi rí gbà, gbogbo ọmọ Nàìjíríà ló dẹrú. Orí àga ìjọba presidency yẹn tí Fúlàní kan bá padà débẹ̀, ọmọ Nàìjíríà ó mọ̀ wípé àtàtò ìyọ́dún. Ẹ jẹ́ kó fún àdúrà gidigidi fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Trump àti àwọn ìjọba Israel. Kọ́lọ́run jẹ́ ká tètè rí wa ràn lọ́wọ́. Àwọn wo ló ń da ètò ààbò rú? Tí ń scatter gbogbo nǹkan nítorí pé wọ́n fẹ́ gbalẹ̀ onílẹ̀.
wọ́n fẹ́ jẹ gàba lórí ẹni onílẹ̀. Báwo ló ṣe máa ní dandan fẹ́ fi màálù rẹ jẹ oko níbi tó ò dáko sí? Ṣé bandit ni Miyetti Allah náà àbí terrorist torí wọ́n ń gbé AK-47 rìn káàkiri? Ẹni tó wọlé onílé lọ bá ìtúláàsì tó múbọn tó má dá, kí lorúkọ onítọ̀hún? Ṣófin wa gbé wọn. Àwọn tó fi tún gbé ni wọ́n ti ń dálẹ̀ ní Katsina yìí. Ẹ mọ̀ pé òwe ni wọ́n ń pa fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé o ò lẹ́nu ń bẹ̀. Ṣé bàbá náà wáyé kán wùwà kàn lẹ́nu? Ní unity, ìṣọ̀kan, togetherness, kájọ wà ká fọwọ́sowọ́pọ̀, ṣó possible pẹ̀lú ìwà àsìtàánì, ìjínigbé, ìpani, kíkó nǹkan ìjà ogun sí àkàtà ẹni, ìfẹ̀mí èèyàn ṣòfò nínú unity, ìṣọ̀kan, ìfọwọ́sowọ́pọ̀ ṣó ṣeé ṣe pẹ̀lú àwọn èèyàn yìí? Torí lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, bitter truth ni, sentiment apart, àwọn Fúlàní dorílẹ̀-èdè Nàìjíríà rú. I'm not for sentiment. Wọ́n ti mú division wá sórílẹ̀-èdè yìí. Wọ́n dẹ̀ fẹ́ ba ìjọba jẹ́ mọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Yes, nígbà Buhari wà ń bẹ̀. Ṣé wọ́n ṣe tó báyìí? Wàláhì gbogbo ibi tí wọ́n ti ń jiyàn gbé tí gọ́ọ̀mẹ̀ntì ń fún wọn lówó, wọ́n ń fún wọn ní àwọn owó yẹn kì í ṣe wípé wọ́n fẹ́ràn aráàlú kán lè kó àwọn tí wọ́n kó lẹ̀. Wọ́n ń fún wọn láwọn owó yẹn láti fi jẹun, láti fi ra ìkúmẹ́ǹtì nǹkan ìjà ogun, láti fi dojúkọ wá ni. Wọ́n ń gbówó yẹn jáde lápò ìjọba wa fún wọn ni. Wọ́n fi wá negotiate ni. Òṣèlú ni wọ́n fi wá ṣe. Ṣáà lè máa bá wọn gbé lọ. Tó bá jẹ́ pé a lè bá wọn gbé, ẹ fi sí comment section. A máa béèrè gbogbo ìgbà ni. Ṣé wọ́n lè fún wa lálàáfíà nínú ìlú yìí? Ṣé ọ̀rọ̀ yìí lè parí? Question ńlá ni. Because èrò wípé àwọn làwọn lórílẹ̀-èdè ta ni ó mú kúrò lọ́kàn wọn, ṣé wọn ò ní rò mọ́? Ṣọ́rọ̀ yìí lè parí? Ṣé àjẹ́ńdà yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni? Ṣé kò ní continue? Ordinary state police wọn ò jẹ́ wọn rí ṣe. Kànrànkàn rí ṣe. Ọ̀gá wa nídìí ètò ààbò tó jẹ́ adviser, wọ́n sáré bẹ̀rẹ̀ forest guard, wọ́n tún wá sọ di national. Ṣé forest guard yẹ kó jẹ́ national? Ṣó yẹ kó wà lábẹ́ national? Ṣé bí àdúgbò oníkálukú ló yẹ kán ti yan àwọn tí ìjọba ọmọ lò fún inú igbó wọn láti sọ ni? Nígbà wo la fẹ́ bọ́ ńbẹ̀ o? Ṣé a lè jọ gbé? Ṣé wọ́n Nàìjíríà ni wá? Èmi gbà pé wọ́n Nàìjíríà, ṣùgbọ́n ṣá a lè jọ gbé nínú ìṣọ̀kan? Ṣé olóńgbò àtẹkú lè jọ gbé? Ṣé ẹni bí àtẹnirere lè jọ gbé? Kí lè ro ọkàn wọn lórí bàbá wa Bọ́lá Ahmed Tinubu? Ìgbésẹ̀ wo ló yẹ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu gbé? Bọ̀ ṣé ó máa rọrùn ṣáá? Restructuring yìí tí bàbá wa náà fẹ́ ṣe látòrí state police, ká gbà pé state police ò ṣe Gumi bọ́ọ̀tà ó ní restructuring kan kò possible. Tó bá possible, wọn kì í ṣe pé agbára yín bó ṣe mọ àbí bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe tó, tàbí bí resources yín ṣe tó. Ti Fúlàní lè sọ pé ti Fúlàní báwo, tàwọn ló gbọ́dọ̀ pọ̀ jù. Gumi sọ bẹ́ẹ̀ fúnjọba. Gumi sì rìn kiri o. Sunday Igboho wà lẹ́yìn odi, Kanu wà lẹ́wọ̀n. Wọ́n ti dá 70 suspected bandit dúró tí wọ́n pè ní bandit tó jẹ́ terrorist. Wọ́n ti kó wọn síta, wọ́n ti dáríjì wọn. Àwọn repentant Boko Haram. Trump ní kò sí tó jẹ́ repentant mọ́. Once you are caught, tó wọ́n bá ti tẹ̀ ọ́ ọlọ́nu. Ṣùgbọ́n ṣó tá a bá ní tìjú tí Amẹ́ríkà àti Israel àtàwọn ìlú tí wọ́n fẹ́ bá wa dá sí ò bá sí, tàbí tí wọ́n bá wa dá sí ń kọ́, ogun ọmọ ti jà wá gan, omi ó sì tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o. Mo kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ṣáà lè bá Fúlàní gbé ní wọ́n Nàìjíríà? Ìgbà wo ni ìyà yìí máa dópin?
ṣé wọ́n lè jáwọ́ ń bẹ̀ ṣá? Ọ̀nà wo la máa gbà ṣẹ́gun tẹ́rọ́rìstì lórílẹ̀‐èdè yìí? A kí yín o, a dẹ̀ kí gbogbo ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ fura o, ìfura lòògùn àgbà. Pánsá ò fura pánsá jáná, àjà ò fura àjà jìn. Bónílé ò bá fura, olè ní oko. Ṣeun Agboola lórúkọ tèmi.